Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Ọlọ́run àdúgbò ẹgbẹ́ yín ga. Mo yàn lógo lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó ń jẹ Ọlọ́run. Àtàbàtúbú Olódùmarè ọba àwọn ọba. Bàbá mi ti jẹ́ èmi ni. Aṣọ̀rọ̀ kọlù ní òkè. Alábẹ́ inú àṣàṣì wọléwọlé tí wọnú gbogbo ọpọlọ. Ọba tó mọ àná tó mọ òní tó tún mọ̀ látẹ́nìkẹ́kùn ò tí ì mọ̀. Lẹ́yìn rẹ kò sọ́ba mọ́. Mo fi kọrin pé lẹ́yìn rẹ. Ọlọ́tun ni. Lẹ́yìn rẹ. Ọlọ́tun ni. Ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn. Ayé o. Ayé farasí, ó dúró kò farasí kankan. Lẹ́yìn rẹ o. Lẹ́yìn rẹ̀ o. Ìwọ ni ọ̀tún ni. Viewer all over the world, mo gbé ẹ̀yin olùwòran lágbàáyé. Mo gbàdúrà lónìí pé bí Olúwa ti wà, bí ẹ̀mí rẹ̀ ti wà, ayé ò ní fi ọ́ ṣe àwòpá o. Àmín Jésù. Ohun tí mo ní Olúwa fi hàn mí láti bí ọ̀sẹ̀ mẹ́ta tí mo ń gbà wẹ̀lé lórí. Òun náà ni eléyìí. Bíbélì wípé ègbé ni fẹ́ni tó wí nígbà tí Olúwa kò wí. Ègbé sì ni fẹ́ni tí arántí kò dẹ́ṣẹ̀ náà. A kọ́ nípa tẹ̀mí pé mo lè ṣe gbogbo nínú Kristi, ẹni tó fi gbogbo agbára fún mi. Oh yes. Bíbélì wípé àyà yóò pa gbogbo àwọn àjèjì ẹ̀mí. Wọ́n ó fi ìbẹ̀rù sá jáde níbi kọ́lọ́fín wọn. Oh yes. A sì kọ́ wípé ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ ní ara mi. Oh yes. Nítorí a fi àmì ròyàn mi. Yes. Ó ní lẹ́yìn rẹ̀. Ìwọ náà tún ni. Lẹ́yìn rẹ̀. Ìwọ náà tún ni. Bàbá o. Ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn. Yé ayé náà ti ọdún kò bá ti kankan. Lẹ́yìn rẹ̀ o. Lẹ́yìn rẹ̀ o. Ìwọ náà tún ni. Ká tún bẹ̀rẹ̀ practical yìí gẹ́gẹ́ bí Olúwa ti fi hàn mí. Mo ṣe rí ngbà kan ṣùgbọ́n kò tẹ́lẹ̀ tí mo wá rí. Èrò náà dé wá bá mi pé tó wọ́n ló ní iṣẹ́ kìí ṣe mi. Mo dẹ̀ bí gbogbo ayé lè lánàá pé ṣé kí n ṣe ẹni kí n go ahead. Oh yes. Now, mo mọ̀ wípé ibi tó wà ó lè mọ́ rí mi ṣùgbọ́n Ọlọ́run ń wò mí. Oh yes. Bíbélì gbé gbogbo ẹ̀ṣẹ̀ dúdú, ẹ̀ṣẹ̀ kékeré kọ́, ẹ̀ṣẹ̀ gidi ni, ẹ̀ṣẹ̀ ńlá ni. Lórúkọ Jésù àti èmi àti rẹ, àwọn tí ń mọ́nítọ̀ ẹ lágbàáyé Olúwa ó gbójú lọ́wọ́ wọn. Àmín Jésù. Àwọn tó ń wọ ibi tó bá dé, tó ń wọ ìgbà tọ́mọ rẹ ń kọ̀wé tó ń yí orí ẹ̀ tó ń àjọ mọ̀wé mọ́. Lórúkọ Jésù Ọlọ́run gbàgbé lọ́wọ́ wọn. Àmín Jésù. Gbogbo gíláàsì ayé tó fi mọ́nítọ̀ rẹ, tó fi mọ́nítọ̀ ọmọ rẹ, tó fi mọ́nítọ̀ ìwà aláboyún, tó fi wo bóyún ṣe dúró, tó fi wo ìgbà tí wọ́n gbóyún, tó fi wo ibi tó gbé ọgbọ́n tó ń dá, tó fi wo iṣẹ́ rẹ̀ wò gbolo bá dé, tó fẹ́ fi bàjẹ́. Lónìí lórúkọ Jésù gbogbo gíláàsì ẹ̀mí mi máa fọ́. Àmín Jésù. Iná máa fọ́. Àmín. Àrá máa fọ́. Àmín. Ògo ni fún lókè ọ̀run. Hallelujah. Ògo ni fún Bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí mímọ́. Bí ó ti wà láti kọ́ ṣe, ó ń bẹ nísìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ gbọ́ ẹ̀. Ayé àti àwọn tó tẹ̀lé sínú rẹ̀. Nítorí tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ lókun, ó sì gbé kẹrẹ àwọn ṣọ̀run. Ta ni yóò gbórí òkú rẹ̀ lọ? Ẹni tí ó lọ́wọ́ mímọ́ àti àṣà. Ẹni tí kò gbọ́kàn sókè sí asán, tí kò sì búrẹ́ rẹ̀. Òní yóò rí ìbùkún àti òdodo gbà lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni àwọn tàfẹ́ rẹ̀ tí àwọn ìta gbọ́ rẹ̀. Ẹ gbé orí sókè ẹ̀yin ẹnu ọ̀nà. Àní kí a sì gbé sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Kí ọba ògo kí ó wọnú ilé wa. Ta ló mọ ògo yìí? Olúwa tí ó le tó sì gbé agbára. Olúwa tó lágbára ní ogun. Ẹ gbé orí sókè ẹ̀yin ẹnu ọ̀nà. Kí a sì gbé sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Kí ọba ògo kí ó wọnú ilé wa. Ta ló mọ ògo yìí? Olúwa ọmọ ogun. Òun náà ló mọ ògo. Ògo ní Bàbá àtúnmọ̀tún mọ́. Bí ó ti wà láti kọ́ ṣe, ó ń bẹ nísìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Bí wọ́n ti máa ṣe ní gíláàsì àkọ́kọ́ nìyí. Wọ́n á gbé báyìí. Ní tí mo rí leléyìí, èmi fowó rà ni o. Wọ́n wá gbé gbígbé tí wọ́n gbé bí mo ti rí ni màá ṣe ṣe. Owó mi mo fi rà o. Lórúkọ Jésù bó ti ń bá mi lọ, gbogbo ẹni tí ń fi gíláàsì mọ́nítọ̀ ayé rẹ̀ ọ̀run máa fọ́. Àmín Jésù. Àrá máa fọ́. Àmín. Bí wọ́n ti ń ṣe leléyìí, wọ́n gbé báyìí. Ẹ wo ẹ fún mi ní aṣọ dúdú yẹn. Aṣọ dúdú ni ṣé mọ̀ pé òkùnkùn ló ní aṣọ dúdú? Èmi ìbáyọ̀ ló aṣọ dúdú o. Lórúkọ Jésù gbogbo ibi tí òkùnkùn ti ń gbọ́nà láti dá ìmọ́lẹ̀ ayé rẹ̀ dúró, iná máa dáná sun. Àmín Jésù. Ẹ máa wòran o, bí ilé ayé ṣe rí lẹ rí yìí o. Mo ti kú òní wòlíì tí káyín ti dọwọ́ bò, ó ní ègbé ni sẹ́ẹ̀. Fẹ́ẹ́ tó ń gbà tó lóra kò wí. Ògo ni fọ́nà lókè ọ̀run. Hallelujah. Àwọn tí mọ́nítọ̀ ayé rẹ̀ pé kí ni ẹlẹ́
àwọn tí mọ́nítọ̀ ayé rẹ lórúkọ Jésù Ọlọ́run àgbàgbà lọ́wọ́ wọn. Àmín Jésù. Àmì sọ́mọ. Mo fẹ́ kó rí dáadáa. Bẹ́ẹ̀ ni bó ti rí nìyí o. Ọwọ́ máa wò ọ́ sọ̀rọ̀ kí wọ́n ń wo ara mi báyìí. Bá ti wò náà nìyẹn o. Sọ ti sọ yẹn. Ẹ tún wo eléyìí bákan náà. Ẹ sọ wípé ni èmi ìbáyìí hàn lò ó. Ó yá. Ṣé ẹ rí sí ayé nu o? So ayé àtàmọ̀tìyé èyàn ò dáa yóò sùn. Ṣé ẹ wá rí báyìí bí wọ́n ti ṣe bí mo ti rí ìran náà lélẹ́yìí. Wọ́n wá mú ẹfun àti po ẹfun yẹn nìyí. Ẹ ń wo báyìí lọ́wọ́ mi ẹfun nìyí. Ẹfun yẹn ni eléyìí. Wọ́n wá ṣe báyìí tó mo kàn sáà rí báyìí. Ẹ máa wo wọ́n ṣe báyìí. Bí wọ́n ti ṣe nì. Wọ́n wá fa ìlà mẹ́ta síwájú rẹ̀. Bí ayé ti rí yìí, ẹ̀yin babaláwo ìkà. Ẹ̀yin ògbóni ìkà. Ẹ̀yin ní bí ẹ̀yin oṣù ẹ̀yin àjẹ́. Ẹ lágbára mọ́ o. Agbára bàjẹ́ lọ́wọ́ yín láti lọ. Bí wọ́n ti péjọ lé lẹ́yìn. Ṣé ẹ bá mi gbé bẹntró yẹn dání? Àti sànà mò ń bọ̀. Á dáná sun gbogbo ẹ̀ á dẹ̀ fọ́. Hallelujah. Ẹ porúkọ Jésù bí tó bá wù kó wà. Máa sọ fọ́lúwa wípé iná àsìwò náà fi mọ́nítọ̀ ayé mi. Tí wọ́n fi dàní àjọ ayé mi rú. Olúwa fọ́. Sọ́dà dúró. Iná àsìwò ni tí fi mọ́nítọ̀ ayé mi. Tí fi dàní àjọ ayé mi. Olúwa fọ́. Olúwa fọ́. Olúwa fọ́. Olúwa fọ́. Lórúkọ Jésù. Olúwa fọ́. Olúwa fọ́. Jésù. Olúwa wa. Amen. Bí èèyàn bá wà nínú oyún. Ó ti lóyún, wọ́n ti lọ hospital, ó ti lóyún, ó ti lọ ṣe scan. Nígbà tó ṣe scan, ẹ jábìra wa léèrè ṣé wọ́n róyún náà, wọ́n róyún náà. Nígbà tó dé ìkórìtà kan, wọ́n wá ní wọn ọ̀rọ̀ ọmọ inú ẹ̀ mọ́. Òun náà ò ní feelings pọmọ wà náà mọ́. Ó ti gbàgbé pé àwọn kan ní mọ́nítọ̀ àwọn tí wọ́n fẹ́ kí ọmọ yẹn wáyé. Wọ́n ń wò gbà tó sùn. Ẹni tó làálàá lójú oorun tàbí ẹni tí ò tiẹ̀ lálàá, ó lóyún, ó sùn, kò róyún. Nígbà tó jí, ó tún padà rí oyún. Àwọn náà wò wípé òun ló fa irú ọmọ bẹ́ẹ̀ kì í dàgbà bọ̀rọ̀. Lórúkọ Jésù lẹ̀kùn àánú máa ṣí fún ọ. Wàá rí àná Ọlọ́run gbà. Ojú òní tì ọ́ o. Tún gbàdúrà yìí o. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà tẹ́ jẹ́ diaspora. Tẹ́ wà lókè òkun tẹ́lẹ̀ ń wáwé ìgbèlú. N tó òṣòro ṣe fẹ́ nìkan ṣú yẹ kó ṣòro ṣe fún wọn ni. Àwọn kan ló mọ́nítọ̀ ẹ débẹ̀ pé kò ní ṣeé ṣe. Ó wá gbé ìwé wọlé lẹ́ẹ̀kínní. Ẹ̀kejì, ẹ̀kẹta, ẹ̀kẹrin. Síbẹ̀ kò tí ì bọ́ sí i. Gbọ́ kì í ṣe wọ̀ àwọn kan náà ń wọ̀ pé ìwọ bó ti lọ ló ti padà. Wá sọ fọ́lọ́run ẹni tó ń fi gíláàsì ayé wò ní àjò ayé mi bó ti rí. Àtòun àti gíláàsì ẹ̀. Olúwa ni wọ́n dà. Sọ́dà dúrà. Ẹ̀mí mímọ́ gbogbo ẹnikẹ́ni tí fi gíláàsì ayé wo ìrìn àjò mi bó ti rí. Olúwa ni wọ́n dà. Àtòun àti gíláàsì. Olúwa ni wọ́n dà. Bàbá àná ni wọ́n. Ayérayé ni wọ́n. Ọba àwọn ọba ni wọ́n. Ẹ̀mí mímọ́ ni wọ́n dà. Jésù Olúwa wa. Èmi ń ṣe abaláwo. Mi ń ṣe oníṣègùn. Mo ti ṣe àdéhùn fọ́lọ́run tó bá kù ìṣẹ́jú kan. Tó bá kù wákàtí kan tàbí a seconds tí màá délé onífá lọ gbàgbára. Àbí lọ sí tí odò lọ gbàgbára. Ilé aláfà tí mo lọ gbàgbára. Tàbí pé mo lọ gbàgbára lọ́wọ́ ológo ní ayé. Àbí lọ́wọ́ aláfà. Kíkú ó pè mí sọ́dọ̀ kí n máa lọ. Ó sàn ju pé kí n fa ayé mi bọ̀rún jẹ lọ. Gbogbo ohun tó bá gbọ́ lẹ́nu mi Olúwa ló wí. Olórin kẹ́kọ̀ọ́ yí pé ó ní kì í ṣe mi mọ̀ ọ́n ṣe. Kì í ṣe agbára mi. Kì í ṣe títóbi mi.
lè fi dáwé sí o. Gbogbo tí mò ń ṣe nígbà mi máa jẹ́ kí ẹlòmíà rò pé ọkùnrin èmi kọ́ Ọlọ́run ni tọ́lọ́run bá ti rán ọ níṣẹ́ àti ọ̀lẹ́yìn ṣùgbọ́n tó bá fi mọ ọpọlọ rẹ gbé wá ṣubú. Ohun tó bá jẹ́ ìmọ̀ Ọlọ́run yóò dúró títí láì mọ̀ tó bá jẹ́ ìmọ̀ yẹn kí láṣẹ aṣubú ó ní kí yóò lè dúró àbíkọ̀sọ́ bẹ́ẹ̀ yóò ṣubú. Ìmọ̀ Ọlọ́run ní kí ṣe mọ ènìyàn. Gbogbo ẹni tẹ́ wà ní YouTube ẹni tẹ́ wà ní Facebook share program yìí jẹ́ kó ka at least gbogbo contact ẹ pátá ni kò pín fún. Ẹ ti ẹ̀já mọ wòlíì pa àwọn wòlíì kan náà ní sínú yàrá orí wọn ti burú. Bẹ́ẹ̀ ni wọ́n kọ́ lọ wo sẹ́wò kan tó gbàdúrà fún ọ. Àwọn náà ti gbà fún èpè ń jà wọ́n ìgbẹ̀yìn wọn ò lè dá. Bẹ́ẹ̀ mo sọ fún yín lẹ́nu gbogbo ẹni tẹ́ wà ní YouTube ní ìsìn ni mò ń sọ fún yín pé Olúwa ń bẹ bí tàtijọ́ o kò yí padà. Èmi sọ pé àbàṣe òkùnkùn jẹ ẹ pé Jésù nígbà kan sọ fún Olúwa ta ló sọ pé òní jẹ́ ń sinmi tí ń wo bí tára mi yáde àti ibi tí ò yáde tí fi gíláàsì ayé mọ́nítọ̀ mi àtòun àti gíláàsì ẹrù ẹ̀sán tó rò pé yóò ṣe mọ́ mi lára dìílé lórí kò sì fọ́ gíláàsì rẹ̀ bá mi fẹ̀mí èṣòfò sọ́dọ̀dúrà gbogbo ẹnikẹ́ni tó sọ pé òun fẹ́ wo bí tára mi yáde lórúkọ Jésù àtòun àti gíláàsì ó yàrá wọn dà bí ẹrù ẹ̀sán ní lórí Jésù Olúwa ṣe àmì dáadáa ó lè sàmì yẹn. Bẹ́ẹ̀ni pé mi ní àjíǹde àti ìyè ó lẹ́nikẹ́ni tó bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú ìyè ni ó yè. Second Chronicles chapter 20 verse 20 ó wí pé ó ní ẹ gbọ́ Ọlọ́run yín gbọ́ ẹ sì gba wòlíì rẹ̀ gbọ́ ẹ ó ṣe rere. Ó ní tẹ́ bá gbọ́ Ọlọ́run yín bọ́ ó fẹsẹ̀ yín múlẹ̀ bẹ́ẹ̀ bá gba wòlíì rẹ̀ gbọ́ ẹ ṣe kí ni ẹ ṣe rere. Ìwọ gbà mí gbọ́ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé lóòótọ́ ìpè mi ò lábà wọn ẹ gbàgbọ́ a lè ṣe kámẹ́rà lábòsí èèyàn ṣùgbọ́n gbogbo ò lè jẹ́ bákan náà gbogbo ò lè kọrí síbi kan kásùn síbi kan ó ṣeé ṣe. Mo gbà ládùúrà wípé tó o bá gbàdúrà ẹ̀ tó o fi ṣí ọwọ́ sí ẹnìkan tàbí ẹnìkejì ìwọ tó wà YouTube kó subscribe ẹ̀ kíákíá jẹ́ kí wọ́n mọ̀ pé lóòótọ́ Olúwa ń bẹ. Èmi ń tú àṣírí òkùnkùn ni mo ń tú àṣírí òkùnkùn ni ẹ gbọ́ Ọlọ́run gbọ́ ẹ sì gba wòlíì rẹ̀ gbọ́ ó kù 2 prayer point sọ fún Olúwa ta ló ń wo ètò ìṣúná mi ìlú ẹjẹrúwàdà eli kàfàdàrúà mẹsẹrí àjàrà máàlì kàrẹ́ndà eli kẹ́ńtàbàjàlúwàdà mẹkẹrí àkàkà àpapọ̀dà ta ni ń wo ètò ìṣúná mi. Ta ló fẹ́ wo ibi tí mo fẹ́ náwó dé? Tó fẹ́ sun ọwọ́ mi kì. Tó fẹ́ fàrírí ṣe dúró. Tí mi ń dẹ̀mọ̀ pé ibìkan náà ti ń wò mí. Tó fẹ́ fi dàbí ẹni pé mo fẹ́ nànà dànù. Olúwa. Ògbó gíláàsì ayé bẹ́ẹ̀. Bá mi fọ́. Àdúrà. Ọjọ́ ìgbà tí bá jẹ̀ gbogbo ẹnikẹ́ni tó fi gíláàsì ayé wọ́n ní tòótọ́ sínú mi lórúkọ Jésù ó yá fọ́ Jésù Olúwa wa. Yóò jẹ́ mọ̀ wípé èmi kọ́ lọ́lọ́run ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run máa ń fún àwọn nǹkan ṣe níṣẹ́ pé lágbájá lọ ṣiṣẹ́ àdẹ̀tìlẹ́yìn òun ló ní kí n lọ sí kìí ṣe mẹ́wọ̀n ṣe kì í ṣe agbára èmi ó dáná sun gbogbo aṣọ yìí tó o bá ti gbàgbọ́ bẹ́ẹ̀ ó ríran yẹn lóru mọ́júmọ́ ọ̀túnla zana today ọmọjúmọ́ ọmọ ogun kan ṣe lọ́kọ́lẹ̀ ó rí ohun tó dá mi lójú ni tètè bọ̀dì kó dá mi lójú dání lẹ́yìn pé iṣẹ́ aláwo mo bàjẹ́ ẹ máa gbàdúrà fún mi ẹ máa fàdúrà ràn mí lọ́wọ́ mi ò ní kọ́lọ́fín pẹ̀lú Ọlọ́run ẹ máa fi àdúrà ràn mí lọ́wọ́ ní kí mo fẹ́ nìyẹn ṣe rówó ó máa tán ṣùgbọ́n àdúrà yóò tún gbé mi kọjá ibi tí mo lè tí mo jẹ́ mi gan ò mọ̀ pé mo lè dé. Àdúrà kì í jẹ́ kí èèyàn jábọ́ a máa jẹ́ kí èèyàn ṣe rere a máa gbà yé ńlá fún èèyàn owó lè tà tẹ́ntà yìí lóòótọ́ ara fẹ́ owó ṣùgbọ́n àdúrà ni ó mú kí owó kó nítumọ̀. Mo gbà ládùúrà gbogbo ẹni tẹ́ ń fàdúrà ràn mí lọ́wọ́ ikú èjò ní pa yín kò ní pọ̀ mọ́ yín èmi náà ní kúkò ní. Ó kó
àdúrà kan eléyìí ló yẹ kókó jù sọ pé ta ló lọ ságìjù ọ̀gànjọ́ sọ bẹ́ẹ̀. Ta ló lọ ságìjù ọ̀gànjọ́? Ta ló fi ọ̀sán gangan ṣe ìwòran mi? Ta ló fi ọ̀sán gangan ṣe ìwòran mi? Ta ló lọ sí kùtùkùtù òwúrọ̀? Ta ló lọ sí kùtùkùtù òwúrọ̀? Tó lọ ń wo gíláàsì ayé wò. Tó lọ wo gíláàsì ayé wò. Pé ẹ gbọ́. Ẹ gbọ́. Ibo lágbájá bàdé. Ibo lágbájá bàdé. Ẹ jẹ́ àti ẹ̀wò ibi tó wà. Ẹ jẹ́ àti ẹ̀wò ibi tó wà. Tó bá tí accident bá ṣẹlẹ̀ sí àwọn kan mọ́nítọ̀ ẹ̀. For your information, let me tell you the part. It's reality. Let me tell one thing. Tó bá ń ṣiṣẹ́ tíṣẹ́ yẹn ń yọbọ́ tó ń yọbọ́rọ́ tí ò ṣeé ṣe àwọn mọ́nítọ̀ ẹni pé ẹ jẹ́ àwò bí iṣẹ́ ṣe rí. Àwọn kan ní ń wò ó tí ó dàbí pé ò mọ̀ ṣe. Kì í ṣe pé ò mọ̀ ṣe o, ò mọ̀ ṣe. Mo gbà ládùúrà bó o ti ń gbọ́ mi ẹkún àti ìbànújẹ́ kò ní jẹ́ ìpín rẹ̀. Àmín Jésù. Tó o bá gbà mí gbọ́ tó o gbọ́ lọ́nà ò ní wàhálà. You don't have a single problem. If you believe me and you believe in God. Ò ní ìṣẹ́jú wàhálà kan. Àdúrà tó kẹ́yìn nìyí. Mo fẹ́ kó o mọ kíní kan gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ pé òrí ṣe òṣèké àwọn kan ní ń wò ọ́. Ọ̀dẹ̀ ń gbàdúrà. Ọ̀dẹ̀ ń pe Jésù. Kì í ṣe pé Jésù ò rí ọ. Ó fẹ́ kó gbé ìgbésẹ̀ ni mò ń gbé yìí. Gbogbo nǹkan kọ́ lówó. Gbogbo ẹni tẹ́ gba program tẹ́ gbàdúrà yìí lálẹ́. Anywhere you may be all over the world. Bí kò ṣe tọ́rí àánú kádùn ẹ̀yin bàlẹ́ gbà. Mi ní kó fún mi ní nǹkan tó bá wù ọ́ ni. Ọlọ́run ní ń bọ́ mi àtẹ̀yìn èèyàn tọ́lọ́run náà sí mi. Ọlọ́run ní ń bọ́ mi. Àtẹ̀yìn èèyàn tí ẹ jẹ́ èjìká tí ò já sọ yẹ̀ lọ́rùn mi. Bẹ́ẹ̀ ni. So ilé kí sọ̀rọ̀ olówó dé àbí ẹ send money. Àṣàkàntàn bàbá bẹ́ẹ̀ ni kò sí ń bẹ́ẹ̀. Àní à ń tú àṣírí àwọn ẹni bí. Iṣẹ́ ìkà ò dáa. Ẹja hàn lójú ìkà pé lágbájá tó ṣe òṣè kí ni kò dáa. Ká dẹ̀ bá ṣe ìjẹ̀kàjẹ́. Iye ká mọ̀ kó jẹ́ pé àwa wòlíì láti máa pọ́n wọn lé. Àwa láti máa pọ́n wọn láti máa lọ bá wọn ní kọ̀rọ̀. Orí wa mọ̀ burú ẹ̀ tí bá ń ṣe bẹ́ẹ̀ o. Ọlọ́run pa ẹ̀lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀. Yóò ṣe ẹ̀sìn kọ́ni tó parí. Ẹlẹ́dẹ̀kejì tí màá sọ wẹ́lẹ́ kọ́lẹ̀. Mo ti sọ láìpẹ́ yìí lórí online. Orí bí náà mo ti sọ. Pé gbogbo àwọn tí ń ṣiṣẹ́ gbogbo àwọn wòlíì tí ń parọ́ jẹun. Tó yẹ pé oògùn ni wọ́n fi ń ṣèpìlẹ̀ iṣẹ́ wọn. Tẹ́yìn ò sì mọ̀. Tẹ́ni wọ́n wá ń dùn bí oyin àti ṣúgà. Ẹ̀sìn wọn máa tó jáde. Gbogbo tó bá níbẹ̀ ló máa ń lópin. Àjà ló balẹ̀. Gbogbo tó bá níbẹ̀ ló máa ń lópin. Kò dẹ̀ sí bó ṣe lè ṣe láyé. O ò lè bí ìtọ́lọ́run. O ò lè bí ìtọ́lọ́run. Ó mọ̀la. Èmi tálẹ̀ rẹ̀ ò tí ì lè ó ti mọ̀. Ó mọ̀ tán la. Gbogbo tó ń ṣe láyé ọmọ ibi tí ó yẹn dì sí. Oná fi ń jẹ́ Ọlọ́run. Ọlọ́run. Ó lọ bẹ́ẹ̀ kò ṣeé kà. O ò lè kì í síbí kó mọ̀ gbọ́n. Bó kì í sàn ó gbọ́. Bó ọlọ́ọ̀kì ẹra ń jẹ́ Ọlọ́run. Èèyàn kú èèyàn òkú Ọlọ́run ni. Èèyàn bímọ èèyàn bímọ Ọlọ́run ni. Kò lóun jọ lọ́mọ. Ẹni tó lọ tó dé Ọlọ́run ni. Ẹni tó lọ tó parẹ́ Ọlọ́run náà ni. Ẹ já fògo fún kó ṣe nítorí tí àánú rẹ̀ dúró lẹ́lẹ́. Gbogbo ẹni tó ṣe àmì ní koríta yìí àmì rẹ̀ yóò ní àmì. Àmín Jésù. Tí n bá ti ń fọ́ gíláàsì gbà gbogbo ayé ẹ ṣẹ́. Ó rí pọ́nà ó bẹ̀ sí máa ń là fún mi. Ó wá mọ̀ pé lóòótọ́ ara mi níṣẹ́ yìí. Àfi tí n bá sí àárín Ọlọ́run fi ní dábìrà. Àfi tí n bá fi kankan kún orí mi Ọlọ́run fi ní jèrè ara rẹ̀. Ọlọ́run fi ní sọ pé mo dé o èmi lọ́lọ́run. Mo dẹ̀ wá sọ wípé gbogbo ẹni tí ń gbọ́ mi lágbàáyé ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ẹ ò ní ṣe lásán. Àmín Jésù. Ẹ ò ní ṣàṣetì. Àmín. Lẹ́yìn iṣẹ́ tí mo wá ṣe yìí lórúkọ Jésù ọ̀nà yín kó máa ń là. Àmín Jésù. Gbogbo ẹni tó wà ní oyún pátá kẹ́ bí láyọ̀. Àmín Jésù. Ilẹ̀kùn àánú kó ṣí fún yín. Àmín Jésù. Ojú yín ò ní rí bí. Àmín. Etí yín ò ní gbọ́ bí. Àmín. Ẹ mọ̀ rà àánú gbà. Àmín. Jésù Olúwa wa. Àmín. Sọ pé ta ló lọ ságìjù ọ̀sán gangan? Ta ló lọ ságìjù ọ̀sán gangan? Ta ló lọ sí kùtùkùtù wúrọ̀? Ta ló lọ sí kùtùkùtù òwúrọ̀? Ta ló fi ààjì ṣiṣẹ́ ibi? Ta ló fi àjì ṣiṣẹ́ ibi? Àjì ni wọ́n ń pè ní ọ̀gànjọ́ òru. Yorùbá ni mò ń sọ yẹn. Bẹ́ẹ̀ni. Ta ló fi ṣiṣẹ́ ibi nítorí mi? Ta ló fi ṣiṣẹ́ ibi nítorí mi? Tó níbo ni mo bá dé? Níbo ni mo bá dé? Gbogbo gíláàsì bẹ́ẹ̀. Gbogbo gíláàsì bẹ́ẹ̀. Tó ní bẹ́ẹ̀ tó bá jẹ́ ìránṣẹ́ náà sọ pé tó bẹ́ẹ̀ fi bá ṣẹ́ ìránṣẹ́ mi jẹ́ sọ bẹ́ẹ̀. Tó bá ṣe jẹ́. Tó fi fa ìpè mi sẹ́yìn. Tó bá fa ìpè mi sẹ́yìn. Tó ní kí àmì orí mi ó gbẹ. Tó ní kí àmì orí mi ó gbẹ. Bó ti kò lágbára tó. Ó ti kó lágbára tó. Sọ pé tí o bá ti tú Ọlọ́run. Tí o bá ti tú Ọlọ́run. Àtòun àti gíláàsì ẹ̀. Àtòun àti gíláàsì ẹ̀. Ilẹ̀ gbà wọ́n lálejò. Ilẹ̀ gbà wọ́n lálejò. Ṣé àmì mẹ́ta? Àmín, àmín, àmín orúkọ Jésù. Àṣẹ́gun o. Àmín. Kò ní yí padà. Àmín. Ògo ni fún lókè. Hallelujah. Ògo ni fún lókè. Hallelujah. Ògo ni fún lókè. Hallelujah. Adéwàsí ni gbogbo àdúrà tó bá fẹ́ fi gbà wọ́n fi gbà á. Gbogbo àdúrà tó bá túbọ̀ mọ́ fi gbà wọ́n máa rí bẹ́ẹ̀.
n tó bá ti fẹ́ nu kó o máa sọ ó máa ṣe bí ẹ̀ mo sọ fún yín ó máa ṣe kí ni ó máa ṣe àáfọ̀ ní ìsìn bẹ́ẹ̀ ni bá ń gbé gíláàsì yẹn àṣẹ́gun o Jésù Olúwa òkúta ni mo mú dání bẹ́ẹ̀ ni òkúta ni tó bá jẹ́ pé lóòótọ́ lòdì jẹ́rí kò wó ogun ayé ẹ wo gbogbo tán fi mọ́nítọ̀ ìrìn àjò rẹ tó fi lè wá sí Nàìjíríà bó ṣe wù ọ́ tó fi lè wá sílẹ̀ Yorùbá bó ṣe wù ọ́ hello gbogbo àwọn tán ń wo àwọn ọmọ Yorùbá agitators gbogbo yẹn níbi tí mo dúró sí ni ìgbé ni mo máa sọ tọ́nà mo sọ mo gbọ́ níbi tí mo dúró sí gbogbo yẹn tẹ́ ń wo tẹ́ lálágbára nìyí tẹ́ ní olóṣèlú ayé nìyí tẹ́ wà ní ìmùlẹ̀ ayé tẹ́ ń fi gíláàsì wo àwọn Yorùbá agitators láti pa wọ́n lẹ́kún kí Yorùbá má bàa dúró ẹ gbọ́ o Ọlọ́run sọ fún mi pé kí n sọ fún yín pé òun kan yín lápá láti lọ Yorùbá máa dúró gbogbo iṣẹ́ ibi tí ẹ ṣe ń torí ilẹ̀ Yorùbá ó bàjẹ́ lónìí gbogbo gíláàsì tó fi mọ́nítà ayé náà ó bàjẹ́ lónìí ìpè àti májẹ̀mú fọ́ áńgẹ́lì ìpè mi fọ́ àtìlẹ́yìn ìpè mi fọ́ Ọlọ́run ìpè mi fọ́ òwú lórúkọ Jésù mo lọ fọ́ jẹ́rì kẹ́ńdàgbà. Wonder Jesus. Ẹ wò dáadáa ó ní petrol ní kì í somi bẹ́ẹ̀ ni kì í somi Èlíjà ló fomi dáná sunná mi ń ṣe Èlíjà kọ́mọ́ sọ wípé kò ṣe lo kíní Èlíjà ayé ìgbè Èlíjà ọ̀tọ̀ ayé tèmi ọ̀tọ̀ tèmi yẹn parọ́ á dáná sun gbogbo ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ó máa jó dà ọwọ́ àtọ́ mọ̀ pé lóòótọ́ Olúwa ń bẹ bí ti ìgbà rẹ̀ kò yí padà ìsáná yẹn dàbọ̀ dá ìsáyà 1995 ọ̀dá ìsáyà 1995 wọ́n ṣàdúrà tó gbóná Ọlọ́run mi tọ́lẹ̀ ìwọ lójú tí mo fi rí lọ ìwọ ni bàbá tí mo fi ṣílẹ̀kùn ìwọ lójú tí mo kọ́ iná ayé ẹ̀jọ̀ mi. Kí ni mo lọ tí mo lè fún ọ? Mo yẹ mo kàwé Ọlọ́run mi, ìwọ lójú tí mo fi ríran. Bàbá o, ìwọ ni kọ́kọ́rọ́ tí mo fi ń ṣílẹ̀. Jésù, ìwọ lójú tí mo kọ́. Iná ayé ẹ̀jọ̀ mi. Kí ni mo lọ tí mo lè fún ọ? Mo wẹ́ bàbá ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Tó bá jẹ́wọ́ ló pè mí iná yóò gbúdọ̀ jó láì jẹ́ ìṣẹ́jú kan kò gbúdọ̀ kọjá mi ò gbúdọ̀ ṣáná sílẹ̀ mẹ́ta kó mọ́ dàbí tíjọ́ kìíní àná. Gbogbo agbára òkùnkùn lórí ọ̀rẹ́ kó Olúwa dáná sun. Gbogbo agbára òkùnkùn lórí ìrìnàjò Olúwa dáná sun. 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 Ògbómọ̀ lókè ọ̀run. Be all over the world, God will bless you. As I'm looking at us, pastor here, God will bless everybody. I shall go with you. Ẹ máa gbàdúrà fún mi o. Ọpẹ́ ló yẹ ọ́. Bàbá olóore. Jésù. Ìyòrò yẹ ọ́. Ọlọ́run ọba. Hosanna yẹ ọ́. Ẹ ṣé o bàbá. God bless you. Shall we with you? We shall meet again tonight by 10 p.m. May God will bless you in Jesus' name. Láti aago mẹ́sàn-án sí aago mẹ́wàá ẹ máa retí mi lálẹ́ ìpadà. God bless you. Thank you. Bye bye. Thank you.